Alájà Bushirat okú ọdún o. Aya Alhaji Sulaiman Yusuf náà ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ o. Mo bá ẹ fògo fún Muhammad, mo bá ẹ fògo fún ọba ńlá, fọjọ́ ìbí rẹ̀ tó ayé pẹ̀láyọ̀. Mo bá ẹ fògo fún ọba ńlá. Òṣùpá Akéwì mo tún ti dé o. Mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́, mo dé kùtù àì bí èjì ìyálẹ̀ ẹ̀ta. Mo dé nítorí ọmọ ọlọ́jọ́ bí òní o. Alájà Bushirat aláyọ̀ká sẹ́ńbẹ̀ ńlẹ̀ ní àbúrò òde o. Abọ́sẹ̀dé mọ́ gbọ́ o. Bẹ́ẹ̀ tí ẹ bá ń já mo ní kó o mọ́ mi kàn rárá. Ọjọ́bí rẹ tó dé náà ni mo ṣe ń pò kì í rẹ. Kí n lè bọ́dé pálọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Mo ní kí n lè bọ́dé lé àwọn bàbá rẹ ni. Aya Alhaji Sulaiman Yusuf máa gbọ́ o. Òkú ọdún òsìkò àṣeyẹ. Aláṣẹ iléeṣẹ́ Semaiti Nigeria Limited. Alájà Mama Ramota, Mama Aisha máa gbọ́ o. Mama Balikisi, Mama Ọlámilékan mẹ́bí wọ́n náà ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. Mama Ọládìméjì o. Mama Ọlárẹ̀wájú, òkú ọdún òsìkò àṣeyẹ. Alájà o, ọmọlé Bọ́láńtà ní Mọ́sífà l'Ógbómọ̀ṣọ́ o. Sani ìṣẹ̀lẹ̀ àwọn bàbá ẹ̀yìn ni òkú ọdún o. Ó sì kọ́ àṣeyẹ ọmọ wọn lówó dúró o. Ọmọ Ajíbọ́sìn o. Lẹ́gbàá lákẹ́sá ní ìṣẹ̀lẹ̀ àwọn yèyé tóbi yìí lọ́mọ. Òkú ọdún ó sì kú yèédún. Ọmọ ní fọ́dún èso òpin lágbára Ọlọ́run ọba. Bó bá dọdún orógbó orógbó àgbó. Bó bá dọdún òbí òbí àyàn. Ọdún kan ọmọ ní dẹ́kámọ́sẹ̀ rọ́mọbì lórí àtẹ. Alhaji Sulaiman ló ní wọ́n mọ̀ kí ọ méje mẹ́jọ. Aláṣẹ iléeṣẹ́ o. Semaiti Nigeria Limited ló ní Òṣùpá Akéwì gbéra lẹ̀ kó dìde o. Mọ̀ bá wá bá mi káyà mi, wá bá ń kárí dùnnú mi, wá bá ń kẹ́ni bí ọkàn mi ni, wá bá ń kí àwọn ọmọ mi kókó ọdún, wá bá ń kọ́ lólùfẹ́ mi ni. Ó ní mọ̀ kí ọ méje mẹ́jọ. Ó ní bọ́dé pálọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Ó lóun ti mọ́jú rokún, òun ti mọ́jú rọ̀ọ̀sà. Òun ò rẹ́ níbí rẹ̀ o. Alájà Bushirat ó lóun ò rẹ́ níbí rẹ̀. Ó ní bọ́dé pálọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọlé Ògúngúdù o. Ìtàlá Sani l'Ógbómọ̀ṣọ́. Ọmọ lọ́fà mọ́jọ, ọmọ àbísújó kọ. Ìjà kátìkátà lọ́rọ̀ tọ̀fà. Ọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ o. Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀júgun. Ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ la pè títí tó dé Ògbómọ̀ṣọ́ o. Níbi wọ́n gbé gbórí akọni fún akọni jẹ. Ogun kan ò jàjàjà o. Mọ́ ológun kò jàjà kó jálù bàbá tó bí ọlọ́mọ. Àjílété ló ní ká pè bímọ́nú. Káwá ṣe bí ẹni yóò lé àwọn bàbá ẹ̀yìn ni. Mẹ́bẹ́yìn lọ́mọ àjíjẹ́ka, ọmọ àjíjẹ́ka, ọmọ àjíjẹ́ka tán wọ́n tún mú nǹkan yangọlé. Ọmọ àfòpọ̀ tẹ̀lú mọ́ gbọ́ o. Ọmọ àfòpọ̀ tẹ̀lú do, ọmọ àfòpọ̀ ọjà. Mo láṣẹ ìsàmọ́dún o. Ó mọ ní fọ́dún èso òpin lágbára Ọlọ́run ọba. Ìpàdé wádìí lé àwọn yèyé tóbi yín lọ́mọ. Ọmọ wọn lẹ́gbàá lákè mọ́ gbọ́ o. Ẹ̀gbá ọmọ èrò lọ́ka ọmọ Olúgbọ́njọ́ bí. Ọmọ olówó dùwó. Ọmọ sunkún gbadé o. Ọmọ sọ̀rọ̀ jòyè. Mẹ́bẹ́yìn lọ́mọ mọ́lẹ́sẹ̀ bí aláàrí. Aláàrí mọ́lẹ́sẹ̀. Òun ò lè ọmọ ọba nílé àárọ̀ o. Ẹ̀yin lọ́mọ ewé òyewé ọmọ egbò òyègbò ọmọ káyọ̀ngì. Ẹ̀fọ́ kan òjò yángì. Ogun mọ̀ kan òjò tẹ̀ẹ̀tẹ̀. Àtẹ́wọ́n mo bá là ń mẹ́ni ó kọ́. Ń bá mọ́lẹ̀ olóla tí ká àtẹ́wọ́n. Ń bá fowó abẹ́ránṣẹ́ o. Òwú la kọ́dà o. Bẹ́ẹ̀ dòwú ẹ bèrè wò ó. Òwú kì í sẹ́ka bẹ́ẹ̀ ni wọn kì í ránró. Àwí mẹ́nu kúrò ní tara òwú ní àwọn yèyé tóbi yín lọ́mọ. Ẹ̀gbá ọmọ èrò lọ́kọ̀ ọmọ Olúgbọ́njọ́ bí ọmọ àṣẹ tí mú mi kíkan. Ẹ̀gbá ọmọ yùmùyùmù lóró òkè o. Ọmọ Lísà bí ọmọ gbòògbò àkàlà. Ọba márùn-ún níbẹ̀ lòdì Ẹ̀gbá lákèmí bí gbogbo wọn ni wọ́n ń dádé. Olúmbàrà ọba ni, Àgùrá ọba ni, Ọ̀ṣìlẹ̀ ọba ni, Olówó Òdùwọ̀ ọba ni. Alákẹ̀ẹ́gbá ń kọ́ sẹ́fẹ̀ lálàáfíà ara ọba ní ṣe. Ẹ mọ̀ pé bọ́ ti ṣe mọ́kà náà ṣe lòdì Ẹ̀gbá lákè. Wọ́n mú mi sẹ́mísẹ́ mi mọ́kà. Ẹ̀yin mo dògún lòdì Ẹ̀gbá lákè. Sẹ́rọ̀ mo pa ni. Òkú ọdún o. Màmí ó mọ ní fọ́dún èso òpin lágbára Ọlọ́run ọba. Ọkọ rẹ lónìí mọ̀ kí ọ méje mẹ́jọ. Semaiti lónìí o. Ó lò ti sọdún iye òun ni. Ó lò ṣe tẹ̀mí sí nínú
nínú owó nínú ọlá nínú àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ó láṣọdúnmọ́dún ní ṣàwọ̀ àṣọdúnmọ́dún ó àṣòròmọ́rò ní ṣàwọ̀ àṣòròmọ́rò wọn lọ́dún tó ṣe lónìí oníjàṣe mọ́ lágbára Ọlọ́run ọba wọn ní kú ní bá ń bẹ lòdì àyà fún wọn àrùn níbẹ̀ lòdì àyà fún wọn ìbànújẹ́ ní bá ń bẹ lóde alájà Bushirat àyà fún lágbára Ọlọ́run ọba happy birthday to you o Máàmí Abọ́sẹ̀dé forí jẹ pẹ̀láyé kẹ́ẹ̀dàgbà kẹ́ẹ̀dógó lágbára Ọlọ́run ọba o. mo bá ẹ fògo fún Muhammad mo bá ẹ fògo fún ọba ńlá fọjọ́ ìbí rẹ̀ tó ayé pẹ̀láyọ̀ mo bá ẹ fògo fún ọba ńlá.